ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Ẹ ó ìhó ayọ̀ sí Olúwa torí Olúwa tí ó tóbi ní títóbi rẹ̀ ó tó lákàwé ò káfíyèsí o ọba. Alágbára ńlá ni bàbá mi àtúnfọ́rọ́ ti bí òkè, Ọlọ́run tó ń gbani, Ọlọ́run tó ń yọni, Ọlọ́run tó ń lani. Èmi ò fi gbogbo àyà mi yan Olúwa, èmi ò fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn, èmi ò yọ̀ bí ó sì ṣe nídùú ní orúkọ rẹ̀ ìwọ Ọlọ́run ọ̀gá ògo. Ọgbọ́n Ọlọ́run ga fún ọ̀fẹ́ tó tún fún wa láti tún pàdé ara wa ní wákàtí àkókò yìí. Ṣé bí ìjẹ́jọ́ la dágbére fúnra wa lórí ètò yìí, ṣùgbọ́n ó tún wọ Ọlọ́run aláyè láti mú ká pàdé ká tún ríra wa ní wákàtí àkókò yìí. Ọlọ́run ṣeun. Lónìí lórí ètò wa àkókò yìí a ó tún gbádùn ara wa nínú ìfẹ́ Kristi. Torí pé kò sí ohunkóhun tọ́lọ́run tún fẹ́ lọ́wọ́ wa tó ju ìyìn lọ. Bá a kúkú gbìyànjú kò ní gbà, bá a síbẹ̀ kò ní, kò sí ohun tá a lè fún tọ́lọ́run fẹ́ ju ìyìn lọ. Ọlọ́run fẹ́ ìran ìyìn ju ohunkóhun lọ lọ́wọ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí pé ètò wa abala méjì ni. Abala kìíní jẹ́ ìyìn pọ́nbélé nínú orin, tí abala kejì sì jẹ́ ọ̀rọ̀ ìṣítí nípa ohun tí ìyìn jẹ́. Nítorí pé tí a bá yan Ọlọ́run, ìdè máa ń já, onírúurú ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀, onírúurú ìtúsílẹ̀, ọ̀nà àbáyọ, ìdáǹdè, ìfọ̀kànbalẹ̀, àṣeyọrí. Àwọn ogun tá a ti rò pé bóyá kò tiẹ̀ sí ọ̀nà àbáyọ mọ́, ṣùgbọ́n àwọn Ọlọ́run aláyè á kàn ṣe fún wa torí à ń fún ní oúnjẹ rẹ̀. Kí sì ni oúnjẹ Ọlọ́run aláyè? Ìyìn náà ni. Ìyìn nìkan lè fún Ọlọ́run aláyè tó lè gbà lọ́wọ́ wa tọkàntọkàn, torí pé nínú ìyìn l'Ọlọ́run gan ń gbé. A kọjá sọ sí abala kìíní tí ń ṣe ìyìn pọ́nbélé nínú orin, ṣùgbọ́n ká tó lọ, orúkọ mi ni David Adúlẹ́wà. À ń padà bọ̀. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn, Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn, kò sóhun tó lè ṣe. Ọlọ́run ni ó pariwo kì í ṣe ènìyàn, Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn, Ọlọ́run ni ó káyọ̀wé súnkẹrẹ kẹrẹ bàbá, kò sóhun tó lè ṣe. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn, kò sóhun tó lè ṣe. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn, kò sóhun tó lè ṣe. Ọlọ́run ni ó kì í ṣe ènìyàn, kò sóhun tó lè ṣe. Thank you, Lord Jesus. We give you glory. There is no one like you. We celebrate your majesty. Be thou exalted, O Lord our God. Thank you, Jesus. You are great, I am. I am that I am, ancient of days. Lily of the valley, ancient of days. Rose of Sharon, ancient of days. He was, he is, and he is to come, ancient of days. You rule in the affairs of men, ancient of days. You have been there before the heavens, ancient of days. You created the whole heaven and the earth, ancient of days. Father of all fathers, ancient of days. Mother of all mothers, ancient of days. King of kings, ancient of days. Lord of lords, ancient of days. Bàbá àwọn bàbá, arúgbó ọjọ́ ni ọ́. Òdòdó Ṣárónì, arúgbó ọjọ́ ni ọ́. Ológo tó ga jù láyé àti ọ̀run, arúgbó ọjọ́ ni ọ́. Bàbá àwọn bàbá, ògo ni fún orúkọ rẹ̀. Arúgbó ọjọ́. Ríkàbó Santayaba. Lékàràwó Ṣètèyàlè Bòkòsòlè. Rìlíà bá kùdíà Sàndàyàbó lè kéde yàbá. Rẹ̀lẹ̀ yàbá kò sọ̀ndẹ̀ lè kétele bó sùndẹ̀ yàbá. Yìdìyà má kò sọ̀ndẹ̀ kétu zìndẹ̀ yàbá. Blessed be your holy name forever. Àárín ìró àlá ọba tí ń gbé ní pẹ̀kun ọ̀run. Gbẹ̀ngbẹ̀lẹ̀kú tó ń dá níbi tó ń mú ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Alágbára gíga nínú àwọn
ìjìnlẹ̀ fi àtọ́bára tìbí òkè. Ẹ̀rí o, ẹ̀mí mímọ́ o, olùbí ògo, olùpọ̀ ògo, olùdá ògo, olùní ògo, olùfògo fúnni, kábíyèsí olódùmarè. Àṣírí ayé àwọn ọ̀run ọ̀rọ̀ gbódò gàn ẹ̀. Pátápátá lápọ̀rọ̀gọ́dọ̀ ìyìn ọba àlà funfun gbò. Ẹ̀mí inú àwọn wòlíì tó máa dáa tán atóbi tán. Ó pọ̀ kọjá kíkà, ó tẹ́ ẹrẹ kọjá rírí tán, ó gbò láì lópin. Àìlètúwò adáhùn adáhùn sọ olúkẹ́gun ọ̀run àjọsìn Olùmarè. Òpó ńlá òpó kìrìbìtì á tó fẹ̀yìntì máa yẹ. Ọ̀pá tírín kalẹ̀ ó kàrún mìnìmìnì òjò tí jára ó dé èèyàn. Òòrùn wá kígbà ó padà bọ̀ sípò Ọlọ́run tó sòtù padà lẹ́tọ̀ọ́ ń torú. Ọba tó ń ṣọ́ gbogbo lásìkò. Ṣé ó ń pè ní àwọn orúkọ àdídùn? Ṣé ó ń pè ní àwọn orúkọ àdídùn? Léyà kúdi àrùlì àbá àṣàyàbà. Rìkélébó Sunday Akata Sayaba. Who is like unto thee, glorious in holiness? Àwọn tó rí ọ ní ọ̀gangan ojú wọn gan wọn ò yé bẹ̀rù. Likaidabo Santayaba Rekedeleyaba. Shundele Kedebo Sunday Akayaba. Wahidi Arakayabo Sunday Ara. Blessed be your holy name forever, Lord. We worship you, Lord. We give you glory. There is no one like you. There's nobody like you, Lord. There's nobody like you, Lord. There's nobody like you, Lord. Like you, Lord. Like you, Lord. There's nobody like you, Lord. There's nobody like you, Lord. There's nobody like you, Lord. Like you, Lord. Like you, Lord. There is nobody like you, Lord. There is nobody like you, Lord. There is nobody like you, Lord. Like you, Lord. Like our God. There's nobody like you, Lord. There's nobody like you, Lord. There's nobody like you, Lord. Like you, Lord. Like you, Lord. Ẹ káàbọ̀ padà. A lérò pé a ti fọkàn ọpẹ́ wa, a ti dọkàn wa pọ̀, a ti fi yan Ọlọ́run, a ti yan Ọlọ́run nínú onírọ̀nà, ní orin. Torí pé ohun tí Ọlọ́run fẹ́ lọ́wọ́ òun náà ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí. Ẹgbẹ́ olórin náà ṣe kọ́ tó ṣe dúpẹ́ bó ṣe onírú ọ̀nà. A gbọ́dọ̀ máa yan Ọlọ́run. Kò yẹ ká jẹ́ kó sú wa. Àti yan Ọlọ́run torí pé ohun tó fẹ́ ní lọ́wọ́ wa náà nìyẹn. A tún kọjá lọ sọ́hún láti tún gbọ́ orin yìí sí, láti tún fọkàn ọpẹ́ wa, ká tún dàpọ̀ sí Ọlọ́run aláì, ká jẹ́ kó tún pọ̀ sí, kí a jẹ́ kí ìyìn wa tún pọ̀ ju tàkọ́ lọ, ti ṣáájú wa lọ. A padà bọ̀. Èmi mọ̀ ọ́. Oníkan gbéra rẹ̀ ní Jọ̀dánì kan ṣe ìjọba. Èmi mọ̀ ọ́. Àtàpàtà parí ọ̀la bí amójú ọ̀run bàbá o. Èmi mọ̀ ọ́. Ẹni tí ò mọ̀ ọ́ ló ní kí ló ṣe o, ló ní kí ló ṣe o. Èmi mọ̀ ọ́. Lọ́jọ́ mórí jẹ́ o, Olúwa ò látọ̀dọ̀ rẹ̀ wá. Ṣọwọ́ yẹn bí eléyìí, fò sókè pariwo èṣù ya wèrè. Oh my God, sọ pé oh my God. Lọ́jọ́ mórí mu, Olúwa ò látọ̀dọ̀ rẹ̀ bọ̀. Bàbá o, Ọlọ́run mi, ìwọ ni màá sìn títí ayé o. Àmín o. Bògùn balẹ̀ bí ìjì balẹ̀, ẹni bá ní Ọlọ́run ní bàbá o, àárí bàbá pé o. Àwọn wo ló lọ́lọ́run pè ṣe bí eléyìí? Igwe bògùn balẹ̀ bí ìjì balẹ̀ o, ẹni bá ní Ọlọ́run ní bàbá o, àárí bàbá pé. Àwọn tó rọ́lọ́run pè dà, oh my God, ṣe bí eléyìí.
rẹ́rìn séèyàn kan, ẹ máa rí kò ní réyàn rẹ́rìn sí wọn ló burú. Ṣé o ti rẹ́rìn? Ẹni bá ní Ọlọ́run ní bàbá o, á rí bàbá pé. Òun náà lọ́ba àwọn ọba o, kábíyèsí o, ọba lórí ayé, ọba láyé àtọ̀run, igi lẹ́yìn ọgbà gbogbo wa. Ìwọ náà ni ohùn lẹ́nu àwọn akọrin, ọ̀rọ̀ lẹ́nu àwọn wòlíì, pátápátá parí ọlá, olùkángun nínú àwọn ọ̀run. Bàbá mi ọ̀sán pàkàgbé mi, ní ọ̀sán pàkàgbé mi ní wípé èmi ò mọ̀ bógun ayé ẹ̀ ti tó. Ìyìn òní máa gbé mi lórúkọ Jésù. Ṣọwọ́ yẹn bí eléyìí wá ní mo fẹ́ mímí ìsàbẹ̀ ààbò rẹ̀. Àbí ọwọ́ ta ló fẹ̀mí ẹ̀ sí? Ẹ sọ̀rọ̀ náà. Àwa lọ́ba gíga kan, àwa lọ́ba gíga kan, gíga lórúkọ rẹ̀ jẹ́ Jésù Kristi lọ́ba. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, mo máa wá dúpẹ́. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, mo máa wá dúpẹ́. Ẹ̀wọ̀n táyé dẹ sílẹ̀ o, ẹ mọ̀ mú mi o, èèwọ̀ ẹ mọ̀ mú mi o, èèwọ̀. Mo lérò pé a ti jó, a ti yọ̀, a ti yin Ọlọ́run nínú orin, a ti dọ́kan pé wa pọ̀ sọ́lọ́run àlàyé nínú orin. A tún kọjá lọ sí òkè lọ́run láti gbọ́ ọ̀rọ̀ ìṣítí láti ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé nípa ohun tí ìyìn jẹ́, ìgbà tó yẹ ká yin Ọlọ́run. A rí torí pé ohun tí Ọlọ́run fẹ́ lọ́wọ́ wa òun náà ni ìyìn. Wọ́n máa fi yé wa bó ṣe yẹ kí a yan, ìgbà tó yẹ ká yin Ọlọ́run àti àkókò tó yẹ ká yin Ọlọ́run. À ń padà bọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńláńlá tí a rí gbà lọ́wọ́ Ọlọ́run, pàápàá èyí tí ó mú wa jẹ́ alààyè ọkàn nírú àkókò rere báyìí. A dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run fún iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde fún àtìlẹ́yìn Ọlọ́run àti ohun rere tí Ọlọ́run ń ti ọwọ́ wọn ṣe nígbàdégbà. Mo gbàdúrà pé ní àkókò yìí gbogbo àwọn ìbùkún tó rọ̀ mọ́ àjíǹde Jésù Kristi Ọlọ́run á fi fún ẹnì kọ̀ọ̀kan wa. A ò ní ṣe àṣedànù. Ohun tí ó jẹ́ pàtàkì, ẹ̀kọ́ tí a fẹ́ jíròrò lé lórí ní ọjọ́ ìní, òun ni ìyìn. A pè àkórí ní àkókò ìyìn. Kí ni ẹsẹ̀ Bíbélì tá wá mú láti fi ẹsẹ̀ ìyìn múlẹ̀ nínú ẹ̀kọ́ yìí? A mú láti inú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 16 láti ẹsẹ̀ 16 títí lọ dé 30 Màá sáré ka ẹsẹ̀ díẹ̀ ńbẹ̀ kí ó lè yé gbogbo àwọn ọmọ Ọlọ́run àti gbogbo ènìyàn tí wọ́n ń gbọ́ wa tán sì ń wò wá ní àkókò yìí ohun tó ṣẹlẹ̀ níbí báyìí. Ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà, ọmọbìnrin kan tó lé ẹ̀mí àfọ̀ṣẹ pàdé wa, ẹni tó fi àfọ̀ṣẹ mú èrè pípọ̀ wá fún àwọn olúwa rẹ̀. Òun náà ló ń tọ Paul àti àwa lẹ́yìn, ó sì ń kígbe pé àwọn ọkùnrin wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí ń kéde ọ̀nà ìgbàlà fún yín. Ó sì ṣe èyí lé ọjọ́ pípọ̀, ṣùgbọ́n nígbà tí inú Paul bàjẹ́ tó sì yí padà, ó wí fún ẹ̀mí náà pé mo pàṣẹ fún ọ lé orúkọ Jésù Kristi kí ó jáde kúrò lára rẹ̀. Ó sì jáde ní wákàtí kan náà. Nígbà tí àwọn olúwa rẹ̀ sì rí pé ìgbẹ́kẹ̀lé èrè wọn pin, wọ́n mú Paul òun Sílà, wọ́n sì wọ́ wọn lọ sí ọjà tọ̀ àwọn ìjòyè lọ. Nígbà tí wọ́n sì mú wọn tọ̀ àwọn onídàájọ́ lọ, wọ́n wí pé àwọn ọkùnrin wọ̀nyí tí ṣe Júù, wọ́n yọ ìlú wa lẹ́nu jọjọ, wọ́n sì ń kọ́ni lé àṣà tí kò yẹ fún wa. Àwọn ẹni tí í ṣe ará Rome
láti gbà àti láti tẹ̀lé. Ọ̀pọ̀ ènìyàn sì jùmọ̀ dìde sí wọn, àwọn olórí sì fà wọ́n lé aṣọ ya, wọ́n sì pàṣẹ pé kí a fi ọ̀gọ lù wọ́n. Nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀, wọ́n sọ wọ́n sínú túbú, wọ́n kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáradára. Nígbà tí ó sì gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀, ó sọ wọ́n sínú túbú ní inú lọ́hùn, ó sì kan àbàmọ́ wọn lé ẹsẹ̀. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́, Paul òun Sílà ń gbàdúrà, wọ́n sì ń kọ orin ìyìn sí Ọlọ́run, àwọn ará túbú sì tẹ́tí sí wọn. Lójijì ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. Nígbà tí onítúbú sì tají, tí ó sì rí i pé àwọn ilẹ̀kùn túbú ti ṣí sílẹ̀, ó fa idà rẹ̀ yọ, ó sì fẹ́ pa ara rẹ̀. Ó ṣe bí àwọn ará túbú ti sá lọ. Ṣùgbọ́n Paul kọ̀ kàrà wípé má ṣe para rẹ lára, nítorí gbogbo wa ń bẹ níhìn yìí. Nígbà tí ó sì béèrè iná, ó bẹ́ sínú ilé, ó wárìrì, ó wólẹ̀ níwájú Paul òun Sílà, ó sì mú wọn jáde. Ó ní, alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Wọ́n sì wí fún pé, gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ pẹ̀lú. Wọ́n sì sọ̀rọ̀ Olúwa fún àti fún gbogbo àwọn ará ilé rẹ̀. Ó sì mú wọn ní wákàtí náà lé òru, ó wẹ ọgbẹ́ wọn, a sì bamtísì rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ lójú kan náà. Ó sì mú wọn wá sí ilé rẹ̀, ó sì gbé oúnjẹ kalẹ̀ níwájú wọn, ó sì yọ̀ gidigidi pẹ̀lú gbogbo àwọn ará ilé rẹ̀, nítorí ó gba Ọlọ́run gbọ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ fún ohun ìyanu tí ó ṣẹlẹ̀ níbí báyìí. Ẹ̀kọ́ tó lágbára púpọ̀ ni fún àwa onígbàgbọ́ àti fún àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń gbàgbọ́, wípé kò sí bá ṣe lè sọ pé à ń jíhìn rere àbí à ń sin Ọlọ́run tí a ò ní àwọn ìgbà ìpèníjà àti ìdojúkọ. Paul àti Sílà wọ́n ń lọ sí ibi àdúrà ni. Wọn ò bá anybody jà, wọn ò dojú ìjà kọ ẹnikẹ́ni. Wọ́n ń lọ tiwọn ni láti lọ sí ilé ìjọsìn kan lọ gbàdúrà. Ṣùgbọ́n wọ́n bá ẹlẹ́mìí àìmọ́ pàdé lọ́nà. Wọ́n ní ọmọbìnrin yẹn ní ẹ̀mí àfọ̀ṣẹ. Kì í ṣe ọmọbìnrin yẹn ló níṣòro, ẹ̀mí yẹn ló ń gbénú ẹ̀. Ẹ̀mí àfọ̀ṣẹ ni. Ẹ̀mí àfọ̀ṣẹ tó ń gbénú ẹ̀ yìí, àwọn kan ló ń lo ọmọbìnrin yẹn tó jẹ́ olúwa ẹ̀. Wọ́n ní wọ́n máa ń lo ẹ̀mí yẹn láti fi sọ àsọtẹ́lẹ̀ fún àwọn ènìyàn, láti lo àfọ̀ṣẹ fún àwọn ènìyàn. Bó ṣe wà láyé ìsìn táwọn kan náà ń lo àfọ̀ṣẹ láti fi ṣiṣẹ́ oríṣiríṣi. Wọ́n dẹ̀ ní wọ́n ń gba èrè oríṣiríṣi, wọ́n ń rí èrè ìjẹkújẹ níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n ní ó ti pẹ́ tó ti máa ń ṣe, àwọn Paul àti Sílà máa kọjá máa wò ó bí àwọn onígbàgbọ́ òde òní náà ṣe máa ń rí àwọn aláìgbàgbọ́, àwọn tí wọ́n ń hu ìwà ibi, àwọn tó ń sin ọlọ́run àjèjì, tó yẹ pé a kì í kọbi ara sí àìbìkítà wa pọ̀ pé èwo ló kàn wá. Wọ́n ní lọ́jọ́ yẹn inú Paul bàjẹ́ pé níbi táwa wà tá ti ń sin ọlọ́run nígbàdé ìgbà ni àwọn ẹ̀mí èṣù náà tún máa gba àkóso. Wọ́n dẹ̀ ní ọlọ́run kì í jọba kéṣù jọba. Ibi tí ìmọ́lẹ̀ bá wà, òkùnkùn láti tẹríba ni. Now Paul apostle láti wọ́n ní ó kọjú sí ọmọbìnrin yẹn, ó bá ẹ̀mí yẹn wí nínú ẹ̀, ó dẹ̀ pàṣẹ fún bí Jésù Kristi ṣe sọ fún wa pé ní orúkọ òun à lé àwọn ẹ̀mí èṣù jáde. Gbogbo wa lọ fún ní assignment yẹn wípé àmì wọ̀nyí yóò máa bá àwa tí a gbàgbọ́ lọ, pé lórúkọ mi ẹ ó máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Kì í ṣe ministry anybody nìkan, ministry gbogbo àwa tá a gbàgbọ́ ni. Pé a gbọ́dọ̀ bá ẹ̀mí èṣù ṣeré, a gbọ́dọ̀ fi àyè gbà wọ́n níbikíbi tá a bá wà àbí tá a bá ti rí wọn. À ń láti bá ẹ̀mí yẹn wí, ká dẹ̀ pàṣẹ fún wọn kó jáde. Wọ́n ní lójú ẹsẹ̀ ẹ̀mí yẹn jáde. Bó ṣe jáde kúrò lára ọmọbìnrin yẹn, àwọn olúwa ẹ̀ wọ́n rí pé ìgbẹ́kẹ̀lé wọn ti di òfo. Kò sí nǹkan kan mọ́, kò sí ààyè fún ìjẹkújẹ mọ́. Ìgbẹ́kẹ̀lé wọn dòfo. Kí ni wọ́n lè ṣe? Nítorí pé wọ́n jẹ́ ará Rome. Ìlú Philippi dẹ̀ níbẹ̀ yẹn, ìlú àwọn ará Rome ni. So wọ́n láti dojú ìjà kọ Paul apostle, wọ́n wọ́ wọn lọ sínú ọjà.
wọ́n fà wọlé àwọn onídàájọ́ lọ́wọ́. Àwọn onídàájọ́ wọ́n ní nǹkan tá a máa ṣe ni pé ẹ jẹ́ kí wọ́n lù wọ́n àlùbọ́lẹ̀. Wọ́n ní wọ́n lù wọ́n gidigidi, wọ́n lù wọ́n gan. Nígbà tó lù wọ́n tán wọ́n fi wọ́n sílẹ̀. Wọ́n ní inú túbú ni kẹ́ lọ fi wọ́n sí, ọgbà ẹ̀wọ̀n. Wọ́n dẹ̀ kọ́ àwọn méjèèjì, wọ́n lọ jù wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n. Ibi ìyẹn gangan ni mò ń bọ̀ sí. Wọ́n jù wọ́n sí ọgbà ẹ̀wọ̀n. Wọ́n ní nítorí ìkìlọ̀ tán ṣe fún ọ̀gá onítúbú, ńṣe ló lọ fi wọ́n sí ìpẹ̀kun túbú pátápátá bí àjà ilẹ̀. Ó fi wọ́n sí ìpẹ̀kun túbú bí àjà ilẹ̀ pé sẹ́ẹ̀ ẹ lè escape. Wọ́n ló tún mú àbà ó kàn mọ́ wọn ní ẹsẹ̀. Mi morúkọ tó ń pe àbà yẹn ní èdè òyìnbó àti kéde táwọn tó máa ń so mọ́ àwọn ọ̀daràn lẹ́sẹ̀. Wọ́n ti di ẹsẹ̀ wọn mọ́lẹ̀, wọ́n ti lù wọ́n, ẹgbẹ́ ara wọn lẹ̀jẹ̀ ń jáde níbẹ̀. Ìyà yẹn pọ̀, but ẹ̀kọ́ tó wá ṣe pàtàkì ni pé nígbà tí wọ́n jù wọ́n sínú túbú, tó bá jẹ́ àwọn onígbàgbọ́ ayé ìsìn ni, torí oríṣiríṣi àdúrà la máa ń gbọ́ káàkiri. Tí ẹlòmíì bá ti ní ìṣòro kékeré kan, àbí bóyá àwọn kan ó rí pé nǹkan ò lọ déédé, kíákíá wọ́n ti ní èrò wípé ẹnìkan ló ń ṣe wọ́n. Àjẹ́ kan ni, oṣó kan ni, ọ̀tá kan ni, àwọn ará ìlú àwọn kan ni, àwọn ará abúlé ni. Wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí, wọ́n ti fẹ́ sọ gbogbo ilé ìjọsìn di ilé ìpè tán. Wọ́n máa ṣépè, wọ́n máa kíní kan gbogbo. Níbẹ̀ ńṣe ni Paul apostoli àti Silas wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí kọ orin yìí. Kì í ṣe orin lásán, kì í ṣe orin ogun, kì í ṣe orin ìjà, kì í ṣe orin ìbànújẹ́, kì í ṣe orin ìbànújẹ́, kì í ṣe orin ọ̀tẹ̀, orin ìyìn. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ orin ìyìn yẹn, kì í ṣe orin ìyìn lásán. Àwọn atmosphere àwọn agbègbè kan wà tí èèyàn fúnra rẹ̀ lè create tó jẹ́ pé agbára Ọlọ́run máa wá sínú ìṣe. Irú ẹ̀ ni wọ́n ṣe níbẹ̀ lọ́jọ́ yẹn. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run, wọ́n yin Ọlọ́run dójú àmì tí agbára Ọlọ́run fi sọ̀kalẹ̀, wàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀. Wọ́n ní mìmí mì, ibẹ̀ mì tìtìtìtì. Lẹ́yìn mìmí yẹn, ilẹ̀kùn túbú bẹ̀rẹ̀ sí ṣí. Ẹ̀wọ̀n àwọn tó wà nínú túbú ó bẹ̀rẹ̀ sí já, kì í ṣe ti àwọn nìkan, àtàwọn tó ń tẹ́tí sí wọn tó ń gbọ́. Wọ́n ní bí agbára ìyìn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn, tó jẹ́ pé ìdè wọn já, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ já, ilẹ̀kùn ṣí, mìmí ṣẹlẹ̀. Onítúbú gan nígbà tó rí nǹkan tó ṣẹlẹ̀, ó sá eré, ó rò pé wọ́n ti sá ni. Ó bá bẹ̀rẹ̀ sí, ó yọ idà, ó fẹ́ parẹ́. Wọ́n wá ní má parẹ́, àwa ń bì báyìí, má parẹ́, àwa ń bì, Ọlọ́run wà pẹ̀lú wa. Gbogbo èèyàn tó bá mọ Ọlọ́run yìn, ó lè pàdánù ìwàláàyè Ọlọ́run. Àkíní ẹ̀kọ́ yẹn kọ́ wa àwọn àkókò tá a rò pé àkókò ìṣòro, nírú àkókò tá a tiẹ̀ wà ní Nàìjíríà yìí, títí bí complaint ọ̀hún complaint oríṣiríṣi, àkókò tó yẹ ká kóra wa jọ pọ̀, ká bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run. Tí gbogbo ìjọ Ọlọ́run bá lè ṣe ètò irú àsìkò àjíǹde ta fẹ́ wọ̀ yìí àbí ta wà yìí, irú Easter Sunday yìí, èmi believe pé ọjọ́ ìyìn ló yẹ kó jẹ́, ọjọ́ àjíǹde tí Jésù jíǹde fún wa, tí gbogbo wa ní ìgbẹ́kẹ̀lé ńlá wípé ẹni tá à ń sìn ó wà láàyè, kì í ṣe òkú Ọlọ́run. So ó yẹ kí gbogbo ìjọ gbọ́wọ́ sókè, ká gbóhùn wa sókè, ká yin Ọlọ́run tọkàntọkàn, ká yin Ọlọ́run pẹ̀lú agbára, pẹ̀lú òye, ká fi tọkàntọkàn wa yìí nílé ìjọsìn wa. Ká gbàgbé àwọn Paul àti Sílà, wọ́n gbàgbé ogun tó ń lé wọn, wọ́n gbàgbé wàhálà. Ọ̀tá ń ṣe mí, kinní kan ṣe mí, àwọn tó lù mí, wọn ò dojú ìjà kọ wọn, wọn ò ṣépè fún wọn, wọn ò bẹ́gi fún wọn. Níṣe ni wọ́n ṣàyin Ọlọ́run tiwọn, torí wọ́n mọ̀ pé agbára ìyìn kò sí nǹkan tí ò lè ṣe. Wọ́n rí ìtúsílẹ̀, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀, ìwàláàyè Ọlọ́run farahàn níbẹ̀. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú ìyìn wọn yẹn, onítúbú pàápàá òun àti ìdílé ẹ̀ wọ́n tún dẹni ìgbàlà. Kí ló wá kù tí ìyìn ò lè ṣe? Agbára wà nínú ìyìn, oore ọ̀fẹ́ wà nínú ẹ̀. Mo dẹ̀ gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ wa lónìí àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá, wípé nínú ilé ẹnì kọ̀ọ̀kan ẹ sọ ìyìn di iṣẹ́, ẹ sọ di ètò, ẹ ní àkókò fún ìyìn. Ẹ jí láàárọ̀, ẹ yin Ọlọ́run, ẹ sọ di àṣà, kókó ẹ wà ní ibikíbi tẹ bá wà, ẹ máa yin Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run.
olúwa yóò wà pẹ̀lú wa títí dópin jésù kristi olúwa wa amen. ẹ káàbọ̀ padà. mo lérò pé a ti gbọ́ nípa ohun tí ìyìn jẹ́ gẹ́gẹ́ bá ṣe sọ fún wa. ẹ̀rí Paul àti Sílà nígbà tí wọ́n bí wọn sínú túbú, kò ń ṣe pé wọ́n tẹ̀ jù wọ́n sínú túbú nìkan, wọ́n jù wọ́n sínú túbú níparí lọ́hùn. wọ́n ti gbà pé tó ó ti parí fún wọn ni náà ṣe lọ jù wọ́n mọ́bẹ̀ pé kò sọ́nà báyọ̀. ṣùgbọ́n àwọn méjèèjì dìde ní ọ̀gànjọ́ wọn bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run. wọ́n á yin ọlọ́run tọkàntọkàn tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tó jẹ́ pé ilẹ̀kùn túbú sì ṣí sílẹ̀. ẹni tó ń sọ pé kó máa ṣọ́ wọn ó rò pé wọ́n ti sá lọ ni, ó ti fẹ́ para ẹ̀. ṣùgbọ́n Paul àti Sílà kọ kàrà sí i, arákùnrin àwa ni ẹ má para rẹ. tó ti wàá fà á tó jẹ́ pé òun fúnra ẹ̀ ó yí ronúpìwàdà, ó yí padà sọ́lọ́run aláyẹ̀. èyí fi ń yára pé ìyìn máa ń ṣiṣẹ́ ìràpadà, ó máa ń ṣiṣẹ́ ìrònúpìwàdà lọ́pọ̀ ìgbà, ó máa ń jèrè ọkàn sọ́lọ́run aláyẹ̀. gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run náà ṣe sọ fún wa pé Paul àti Sílà wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ilẹ̀kùn túbú sì ṣí sílẹ̀. ẹni tó ń pé kó máa ṣọ́ wọn ó gbọ́n ti lọ, ṣùgbọ́n ó rí ìrònúpìwàdà, ó bá Kristi pàdé. nínú ìlàkọjá náà ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ṣẹlẹ̀ fún un tó yẹ pé ó dẹni ìràpadà kúrò nínú ìparun. àwa náà lónìí ìyìn lè ṣe iṣẹ́ ìràpadà, iṣẹ́ ìrònúpìwàdà lọ́pọ̀lọpọ̀ ìgbà tó yẹ pé à ń jèrè ọkàn sọ́dọ̀ ọlọ́run láyè nínú ìyìn. ẹ̀rí títí di ọjọ́ mẹ́jọ tá a tún pàdé, mo fẹ́ kí a máa yin ọlọ́run déédéé. ó dìgbà náà. ayọ̀ mi kún nígbà mo rí Jésù tó jíǹde pẹ̀lú